no. Ọ̀rọ̀ mélòó lèèyàn tí yàn lọ́dọ̀ ara yé tára ọ̀run á máa propose níyàn lójú ọ̀run. Èmi àdáàlú dà. Ifá ń jẹ́ kó yé mi wípé ọ̀nà àbáyọ wà o. Ifá ò ṣe ó yá ẹgbẹ́ mi débẹ̀. Ifá ń jẹ́ kó yé mi wípé ẹ̀yin méjèèjì ó fira yín sílẹ̀ láì kọra sílẹ̀. I think I'm the one that will have to do more. Ìjókòó yóò pọ̀pá àǹtí ti lóyún fún ẹ. Ọmọ àlè ni ẹ. Ẹ wo olórí ẹbí mi láìkẹ́ mo respect yín ju gbogbo nǹkan tẹ́ fẹ́ máa bá mi ṣe yìí lọ. Ẹ bọ́lẹ̀kọ̀ ọ̀run rẹ̀. Kí àwọn ọmọ bọ́lẹ̀kẹ̀ lọ́rùn. Káàbọ̀. Ẹ bọ̀. À ń bọ̀. Ẹ máa ń bọ̀. À ń bọ̀. Ẹ bọ̀. À bọ̀. Ẹ wò gbogbo nǹkan tó yẹ kó háì tá à ń gbàdúrà láyé téèyàn lè máa gbàdúrà kó háì nínú ayé wa kọ́ ló ń háì. Kí ló wá háì? Comfortability wa ló yẹ kó máa háì. Blood pressure ló ń háì. Láì tí ìkú mi gbogbo eléyìí dẹ̀ ń ṣẹlẹ̀ sí ẹ ó jẹ́ ń rí gbọ́. Gbogbo nǹkan tó wù kẹ́ ṣe kò gbọ́dọ̀ lóyún bí bẹ́ẹ̀ kọ́ àdéhùn máa yẹ. Kí ni gbogbo rádaràda nǹkan tí máa ṣe ń sìn máa bẹ̀gẹ́ dídò tó máa pọ̀. Díwọ̀t ṣé dídò lòun lò ní? Wo ìwọ ni mo bá lọ́rọ̀ má gbìyànjú láti lóyún débi pé o máa bímọ bí bẹ́ẹ̀ kọ́ ikú ni kò ṣàrùn. A ní mi rí i pé arábìnrin ti gba òrùka lọ́wọ́ olólùfẹ́ wọn kan ní ìgbà kan rí. A ní mi rí i pé òrùka lásán kọ́ ni ẹ gbà o. Òjé ni ẹ gbà tí ẹ rò pé òrùka ni. Òjé.